ètò lórí Ayekooto TV. Irú ẹyẹ bí ọ̀kẹ́ ò sí nígbó. Bí kìnìún ọlọ́lá jù ajégunjẹran ò sí pé méjì láwùjọ ẹranko. Tọ́rọ̀ bá dọ̀rọ̀ ètò tó kọ́ni lọ́gbọ́n àti òye tó ń tàròjinlẹ̀ tó kún fọ́fọ́ fàṣeyọrí àwọn ẹ̀dá láyé. Kí la rí gbọ́ lọ̀gá? Lórí ètò Kí la rí gbọ́? Lẹ́ ó ti máa gbọ́ ọ̀tún ìròyìn tó kún fọ́kàn òjọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. In line with media ethics and practice that full of truthfulness, fairness, credibility, objectivity and balancing. Nípa pé káyẹn nàná ọ̀rọ̀ kó dá sáká láì fi gbàkan bọ̀kan nú lórí ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. Bó ṣe nípasẹ̀ àgbẹ̀, ètò ẹ̀kọ́, ọ̀rọ̀ ìlera, ètò ìrànlọ́wọ́ táwọn olóyìnbó ń pè ní humanitarian, ètò ìṣèjọba àwarawa, orin, ijó àti eré ayò. Níbi tẹ́tí máa pàdé bàbá wa ọmọ borí owó fúnra lára rẹ̀. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí fún ọ̀kan ìjọ̀kan ìbéèrè tẹ́ bá ní. Bóyá ẹ̀ ń sì fẹ́ bá wa dòwò pọ̀ lẹ́yìnkéyìí ìlú tẹ́ bá wà. Ẹ lè pè tàbí kẹ́ WhatsApp wa lórí +971 503 430 843. Ẹ má gbàgbé o wípé lórí Ayekooto TV lẹ́ ò ti máa wò ó láìsí tàbí ṣùgbọ́n wọ́n ní wọ́n pé tàbí kankan lórí ètò Kí la rí gbọ́. The truth must be told. Àtúnkẹ̀yìn wa ẹ tún kábọ̀ sórí ètò wa fún tòní. Akí ọmọdé, akí àgbàlagbà, akí ọkùnrin, bẹ́ẹ̀ la akí obìnrin. Mo kí onílé, mo kí àlejò lónìí. Orúkọ tèmi ò tí yí padà. Ọmọ borí owó Adéníyì Ayekooto òun náà ni èmi ń jẹ́. Bó tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ó ń bá wa wo ètò wa tàbí tó ń darapọ̀ mọ́ wa lórí Ayekooto TV lórí ètò wa Kí la rí gbọ́. Máa rọ̀ yín pé kí ẹ bá wa subscribe sí orí YouTube channel wa, bẹ́ẹ̀ sì ni kí ẹ bá wa tẹ notification bell kí ẹ lè jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa rí àwọn ètò wa bí a bá ṣe mú wa fún yín ní ọlọ́kan-ò-jọ̀kan. Lónìí kí ló ń ta tó mú wa fún wa lónìí? Kí la rí gbọ́ òun náà tó ní ta tó mú wa lónìí yóò tún ṣe wá ń kàyéfì. Ẹ wò ó, ìlú wo mo fẹ́ sáré tàtà lọ lónìí? Mo fẹ́ sáré lọ rí ọba ìlú Oluwo, ìyẹn Rasheed, ọba tó sọ̀rọ̀ ẹ̀ di kàràǹjàngbọ̀n orí àrò, ọba tó bẹ̀rẹ̀ sí ní bu ẹlú àtẹ́lu àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá, ọba tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sọkúsọ sí àwọn abínibí ẹ̀, ọba tó jẹ́ wípé ọmọ àlè ẹ̀ ti sọ lẹ́nu, ó ti sọ àpò ìyàkọ́. Torí Yorùbá wọn ní ilé tó bá ń tòrò a jẹ́ pé ọmọ àlè ibẹ̀ ni ò tí dàgbà. Kí Rasheed kó má ṣe bínú torí pé ó kú ọ̀rọ̀ òun ni tí mo fẹ́ jù lónìí. Mo sì mọ̀ pé yóò tún taba mufti ìlú Oluwo nítorí wípé àwọn méjèèjì ni wọ́n jọ ń ṣe rántàràdán àti rántàràdán ọmọ náà dáadáa káàkiri ilẹ̀. Eléyìí ni ó jẹ́ kí ó kó ọ̀rọ̀ mi kó taba àwọn méjèèjì lónìí. Rasheed tó péré ẹ̀ ní Gbádéwọ̀lú, ọba ti ìlú Oluwo, torí pé èmi ò rí àwọ̀ ọba lára wa arákùnrin yìí, mi ò sì rí ìṣesí ọba lára ẹ̀, bẹ́ẹ̀ ni mi ò sì rí ọ̀rọ̀ ọba lẹ́nu ẹ̀. Mi ò rí ní tí wọ́n ń pè ní ọba lára Oluwo yìí, mi ò rí rárá. Torí pé tó bá jẹ́ ọba ilẹ̀ Yorùbá bá ní, kò ní bẹ̀rẹ̀ sí ní bẹ̀lú àtẹ́lu àwọn alálẹ̀, bẹ́ẹ̀ kò sì ní bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ bàǹtẹ́ sí àwọn tí wọ́n jùlọ láwọn alálẹ̀ rẹ̀. Ẹ rí bí Quran tẹ gbé dání tẹ́lẹ̀ ń sìn, bóyá kí èmi tí mo ń sọ̀rọ̀ yìí kí n sọ pé orúkọ tèmi ni Alhaji Abdulsemiu Adéníyì, kẹ́ ẹ lè mọ ibi tí mo ti ń bọ̀, kẹ́ ẹ sì lè mọ ibi tí mo ń lọ. Ilẹ̀ Mẹ́kà àti ilẹ̀ Lárúbáwá mo gbé dáadáa, mo sì mọ ìṣe wọn níbẹ̀, mo mọ àṣà wọn níbẹ̀, mo mọ tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe wọn níbẹ̀. Àwọn Lárúbáwá ò gọ̀, bẹ́ẹ̀ ni wọn ò sì ponú láti ju nǹkan ṣẹ̀ǹbáyé bàbá ńlá wọn nù. Wọn àjúnù, wọn à sì ponú kí wọ́n dànù. Níṣe ni wọ́n modernize ẹ̀ táwa sọ di tourist táwa ìgán lọ ń wò ó. Ní ọjọ́ ìtúnu àwẹ̀ last year wọ́n gbé gùnù tí èmi yìí sì wà lára àwọn tó jó níwájú gùnù ọ̀hún. Mo ń lọ mọ́ ni mo rí tí wọ́n gbé ìgùnù. Òní ìtúnu àwẹ̀ ni wọ́n gbé ìgùnù jáde nílùú yìí, kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Mo bá súnmọ́, mo bá rí pé ìgùnù ni lóòótọ́. Bẹ́ẹ̀ làwọn Lárúbáwá tí wọ́n ń jó tí wọ́n ń jó tí wọ́n náà wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n sì ń jó tí wọ́n ń yọ̀. Ẹ wò ó bí wọ́n ṣe embrace traditional religion wọn, tí wọn ò fi ẹ̀sìn gẹ́gẹ́ bí dandan tí Olúwo ń ṣe yìí, tí wọn ò ṣe bẹ́ẹ̀. Quran gan sọ wípé
ẹ má ṣe tàpá sí ẹ̀sìn ẹlẹ́sìn, ẹ má ṣe bú ẹ̀sìn ẹlẹ́sìn torí tí wọ́n bá bú ẹ̀sìn tiyín ǹjẹ́ ẹ lè gbà á? Àbí mufti ìlú wo kọ́ Abdulrasheed ní Quran ni? Àbí kò sọ ìtumọ̀ tí Quran sọ fún ni? Àbí kò jẹ́ kó ka àdìtì dáadáa ni? Bóyá ọpọlọ ń da àwọn méjèèjì láàmú. Torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kí Rasheed ó mọ̀ wípé Quran gangan forbid wípé kó bú ẹ̀sìn ẹlẹ́sìn torí pé ó ní ẹ̀yin ẹ ṣe tiyín káwọn náà kí wọ́n ṣe tiwọn ló sọ. Ọba Olúwo tó bá wá kọ̀ tó ò ṣe tiẹ̀, tó bá jẹ́ pé gbogbo ìgbà tó bá ti wá jáde kó bẹ́ẹ̀ lu àtẹ́lu ẹ̀sìn ìṣẹ̀ṣe tilẹ̀ Yorùbá òní tó jẹ́ ológun a jẹ́ wípé ó ṣetán tó fẹ́ kan àbùkù, ó ṣetán tó fẹ́ tẹ́ sígidíẹ́, ó ní kí wọ́n gbóhùn rodò torí pé yóò padà wá tẹ́ òun náà ni yóò padà kẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ kí wá ṣẹ̀bi ẹ̀. Àwọn àgbààgbà tí wọ́n ń bẹ́nu ṣẹ̀ṣe àwọn ni mo rí bù, àwọn àgbààgbà tí wọ́n ń gbé ìṣẹ̀ṣe dání àwọn ni mo ní bá sọ̀rọ̀. Bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùrú Ọba Àràbà ti ìlú Ìbàdàn, gbogbo yín mo mọ, gbogbo yín náà ni mo sì ń pè. Kí ló dé tẹ́ ń wo ọba yìí níran? Kí ló dé tẹ́ ń wo ọba tí nǹkan ti mú yìí tẹ́ ń wo ràn? Kí ló dé tẹ́ ń wo ọba tó jẹ́ wípé níṣe òun náà ni gbogbo ohun tó jẹ́ làákàyè ò sí fún tẹ́ ń wo ràn? Ó sọ̀rọ̀, màá fẹ́ kí n kọ́kọ́ lọ ọ̀rọ̀ tó sọ, màá fẹ́ kí n play ẹ̀ ná kí àwọn èèyàn tí wọ́n ń wò wá kí wọ́n bá wa gbọ́ kí n tó wá bẹ̀rẹ̀ sí ní fún ọ lésì tó yẹ kí n fún ọ. Bóyá ìyẹn ni ìbá dáa jù. Ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí Olúwo ohun tó sọ ká tó wá padà wá ká tó wá bẹ̀rẹ̀ sí ní wọ́n fún lódìdí. Torí pé ọba tó bá sọ wípé ìran bàbá òun ò sí, èèyàn náà máa sọ fún bàbá ẹ̀ pé ìran bàbá ẹ̀ wà, bóyá kò mọ ibi tí wọ́n wà ni. Torí pé ọba Olúwo ó jẹ́ ọba kan tí làákàyè àti ọpọlọ ẹ̀ tó dúdú lọ́pọ̀lọpọ̀. Ṣé pure water ni ẹ fi fá ṣe? Nítorí àmọ́ àwọn tó ṣẹ̀ ṣe pure water tí ẹ ṣẹ̀ gbé machine tàbí máa ṣe pure water wá o tómi wọ́n fi dáa àwọn èbó ni o. Àwọn èbó ló mú fóònù wá o, kìí ṣe fá ló mú fóònù wá o. Wọ́n tó ní ìfóònù yẹn ifá ni ẹ lò fi ṣe. Ẹ ò ṣe bí fá ṣe fóònù ọ̀hún fún àwọn àbí kókókókókó kéré o. Bẹ́ẹ̀ sì láago mi kò lè lọ́rùn. Àwọn èbó ṣe fóònù lẹ́gbẹ́ tó bá pe Amẹ́ríkà ní sí. Oògùn ìkílẹ̀ tí ìfòògùn yìí ṣe. Ẹ sọ nǹkan kan tí a fi oògùn ṣe tàbí téèyàn fi ifá yẹn ṣe jù kọ àbí tó bá bẹ́ẹ̀ di tíṣà afá. Bọ́ bá sì di tíṣà afá. Tọ́ Olúwo ọba Rasheed ó ní kí wọ́n sọ nǹkan kan tí wọ́n fi ifá ṣe tàbí tí wọ́n fi oògùn ṣe. Àkọ́kọ́ náà ẹ̀ bóyá ọba yìí bóyá kò mọ̀ wípé tá a bá fẹ́ bú ẹ̀sìn ẹlẹ́sìn à ń láti súnmọ́ ẹ̀sìn ọ̀hún, à ń láti mọ díẹ̀ nínú ẹ̀sìn ọ̀hún ká tó bẹ̀rẹ̀ sí ní bá wọn bú. A kì í dédé bú ẹ̀sìn tá a bá mọ̀ dé. Òun náà ló jẹ́ kí Al-Qur'an sọ wípé má bá wọn bú ẹ̀sìn ẹlẹ́sìn torí tí wọ́n bá bú tiẹ̀ náà ó lè wá dùn ọ́ ju tiwọn lọ. Àmọ́ Rasheed ọba Olúwo yìí ó mọ̀ ṣe o, ó ṣe gan fún àwọn ará Ìwó wípé wọ́n fọmọ àlejọba ń wò ó sì ń dàlú wòrú. Torí ta bá ń sọ̀rọ̀ nípa ọmọ àlè ìkan lọ́ba yìí jẹ́nu àwọn ọba ilẹ̀ Yorùbá ní àwọn ọba ọmọ àlè. Ọmọ ọba ni mí o, ọmọ aládé sì ni mí. Wọ́n ń jọba ìdílé bàbá tó bí mi lọ́mọ, wọ́n sì ń jẹ́ ìdílé ìyá tó bí mi. Àmọ́ ọba tó bá ti sọ àgbàdo mọ́dì irú ọba bẹ́ẹ̀ ti daláwàdà adìyẹ, irú ẹ̀dá bẹ́ẹ̀ oní Rasheed ọba Olúwo yìí. Kí ni wọ́n fi ifá ṣe?
àkọ́kọ́ ohun tí Ifá máa ń ṣe màá tún lọ play fídíò kan fún wa láti pé ká kọ́ mọ tí Ifá máa ń ṣe náà ká gbọ́ ọ̀nà tí wọ́n máa ń gbà tún lo Ifá fi báyàn sọ̀rọ̀ ká wá ẹsẹ̀ wá yànnàná tí wọ́n fi Ifá ṣe fún ọba aláìmọ̀kànmọ̀kàn òpònú ayérada ọba yìí jẹ́ ká lọ wò kan nínú àwọn nǹkan tí wọ́n máa ń lo Ifá fún náà. ló bí àgbẹnirègún ló bí ọ̀rọ̀. àgbẹnirègún ló bí ọ̀rọ̀. ọ̀rọ̀ ló bí Oòduà. ọ̀rọ̀ ló bí Oòduà. Oòduà ló bí Ògbóni mẹ́ta. Oòduà ló bókun ní mẹ́ta. mẹ́ta yálé Olúwo. mẹ́ta yálé Olúwo. méjì yálé Àpènà. méjì yálé Àpènà. ọ̀kan yòókù ya ọ̀dọ̀ ẹ̀yìn àjẹ́. ọ̀kan yòókù lọ yàtọ̀ ẹ̀kíníwé. àtìdíjẹ̀dọ̀. àtìdíjẹ̀dọ̀. àtìdísòrò. àtìdísòrò. ọ̀kan lé èsújú wú. ọ̀kan lé ètúndì wú. níjọ́ ìwágún. ńbẹ̀. Abíjà. ajé. ara àwọn nǹkan tí wọ́n kọ́ máa ń lo Ifá fún leléyìí wọ́n á máa lò ó nígbà tí wọ́n bá sá bó ṣe yẹ kí wọ́n sá wọ́n á máa fi báyàn sọ̀rọ̀ ibi tí àwọn èèbó tí wọ́n ti yọ fóònù tí wọ́n yọ leléyìí then bóyá ọba Ràṣídì ò mọ̀ wípé lẹ́yìn ìgbà tí wọ́n bá kọ́pù àwọn fóònù yìí tán bóyá tó bá jẹ́ pé ó bá máa ń rí di panel dáadáa á lọ wò ó dáadáa àwọn nǹkan tí wọ́n tẹ̀ sí àwọn panel fóònù kọ̀ọ̀kan lára tó fi ń function àwọn òyìnbó yìí wọ́n mọ ìtumọ̀ tí wọ́n ń lo nǹkan ìbílẹ̀ fún dáadáa wọ́n á sì máa lò ó gan lọ́pọ̀lọpọ̀ ibi tí wọ́n ti yọ fóònù ni mo ti kọ́ fi hàn níbi eré Abìjà yìí torí pé eré lélẹ́yìí ṣùgbọ́n tó tún jẹ́ òótọ́ ọbẹ̀ láyé ọjọ́ ni wípé àwọn baba ńlá wa tí wọ́n máa ń lo Ifá yìí wọ́n á máa lò ó nígbà tí wọ́n bá pò pọ̀ tán wọ́n á máa fi pèèyàn wálé níbikíbi tí onítọ̀ ń bá wà wọ́n á máa lo Ifá yìí wọ́n á máa sá sí ara ìlú tí wọ́n bá lù ú fún ọmọlé aláyàn tí wọ́n bá fi bá ọmọ òun sọ̀rọ̀ níbikíbi tó bá wà lágbàáyé yóò gbọ́ pé wọ́n ń lu ìlù yóò sì gbọ́ pé wọ́n ń dá orúkọ òun yóò sì máa tí wọ́n fi ìlú ń sọ irú ọ̀gbìn bẹ́ẹ̀ bóyá kó mọ bọ̀ wálé ni tàbí kó lè ti pe àwọn tí wọ́n bá sún jẹ́ àwọn èèyàn ẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n á máa lo Ifá yìí wọ́n á máa fi pa àrokò sí ìyàn eléyìí tá a mọ̀ sí lẹ́tà tó wá di tá à ń kọ lónìí ọba Ràṣídì bóyá kó lọ jókòó dáadáa kó gbá rìsáàjì ẹ̀ nípa tí wọ́n ń lo Ifá fún láyé ọjọ́ òun nígbà tí ò tí ì sí kíkọ kíkà bóyá orí ọba yìí bóyá orí ẹ̀ ìbá pé díẹ̀ láti mọ̀ pé ìran Yorùbá ti ń bẹ ṣáájú káwọn èèbó tó dé àti pé eléyìí part 1 ni kó ayé ní dúró lórí ẹ̀ mi ò ní dúró part 1 ni bóyá kì bá wádìí bóyá kì bá mọ̀ dáadáa wípé ohun tí wọ́n ń fi Ifá ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ràṣídì ọba ìlú Ìwó bóyá o mọ̀ wípé Ògúnláka yóò sì mọlẹ̀ olómi lè fẹ̀jẹ̀wẹ̀ ò lásán lè fi màkímà bóra kí Ògún kó dákun dábọ̀ kó má fi ẹ̀jẹ̀ ẹnìkankan wá wẹ̀ àwọn nǹkan wọ̀nyí wọ́n á máa lò ó Yorùbá máa lò ó ní bí wọ́n ṣe lò ó tí jẹ́ tí wọ́n sì fi ṣe nǹkan tí wọ́n bá fẹ́ fi ṣe ṣùgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n ń lo àwọn kan yìí ní ọ̀nà tí ò tọ́ ni àwọn kan sì ń lò ó lọ́nà tó dánú wọn. Ifá jẹ́ universal language or kí n pè ní Ifá it's a universal scientific Ifá gbayé kan gbogbo tó ń ṣẹlẹ̀ lónìí Ifá ti sọ kó tó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ àwọn tí wọ́n ń ṣe mọ́tò ni o àwọn tí wọ́n ń ṣe gbá ni o Ifá ni wọ́n ti kọ́kọ́ fi lò ó ní ayé àtijọ́ àwọn babaláwa a máa lo Ifá wọn a máa fi dọ̀fẹ́ láti ìlú kan sí ìlú bòmíì àwọn òyìnbó ò lè ṣe ara àwọn tí wọ́n rèrè táwọn wá sọ di tí wọ́n pè ní mọ́tò lónìí tí ó gbéyàn láti ìlú kan sí ìlú kejì àwọn babaláwa máa lo ọ̀fẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn a sì máa lo Ifá fi ṣe kánákò láti jẹ́ kí ọ̀nà ó súnmọ́ ibi tó yẹ kí wọ́n fi wákàtí 8 rìn wọ́n lè fi wákàtí 1 rìn bóyá Olúwo mọ̀ ẹ bá ń sọ fọ́ba yìí pé kó máa gba lẹ́sìn ní lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ ọ́
torí wípé alukuraanu sọ pé ká bẹ̀rẹ̀ sí ní ta ẹnu àbùkù lu àwọn alálẹ̀ àti àwọn àṣẹṣe ẹni àbí bàbá yìí ò ka kíwú ẹ̀ dáadáa ni àbí ọ̀pọ̀ oníranù yìí ò ka kùránì dáadáa ni kò mọ tí wọ́n ń pè ní kùránì kí ló dé tí ọba yìí fẹ́ jẹ́ adàlúrú ọba kí ló dé tí Rasheed fẹ́ jẹ́ ọba tí jẹ́ pé níṣe ló ń wá wàhálà láàrin àwọn oníṣẹ̀ṣe àtẹlẹ́sìn mùsùlùmí kí ló dé tí Rasheed ọba ìlú Ìwó tó ń polówó ìjà kankan lórí ẹ̀sìn ọba yìí ò lè ṣe kó má ta ẹnu àtẹ́ lu ẹ̀sìn ìṣẹ̀ṣe láyé ní gbogbo ọ̀rọ̀ tó bá sọ ọba yìí ò lè ṣe kó má sọ̀rọ̀ àbùkù sí ìṣẹ̀ṣe gbogbo ibi tó bá ti ń ṣe wáàsí ṣé ọba lélẹ̀ yìí àbí sunwó ná ṣé ọba lélẹ̀ yìí àbí àkú pasìn ọba ṣé ọba lélẹ̀ yìí àbí àdàgbàjẹ́ra yìí fù tí wàá ń sọ̀rọ̀ ẹ̀ ńlá níyọnu ṣé ọba lélẹ̀ yìí àbí arìndìn ọba tí ó mọ̀ tán ojú sì gbà mí tì fún ọba òpònú ayérada yìí torí pé nínú àwọn ọba tí inú wọn fọ́ tí inú wọn pò ọ̀kan òní Rasheed ọba Olúwo yìí ẹ̀yin ará Olúwo ẹ mọ̀ kú àmójúbà o ẹ kú àtẹ̀mọ́ra ẹ kú àmúmọ́ra nítorí pé ẹ ti fọmọ àlè jọba tẹ́ ẹ bá fi ọmọ àlè jọba ni kì í ṣerú ilé ló yẹ kó jọba mo sì mọ ìgbà tí ojú ọba ń pọ́n ìlú Ìwó mo mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́mi wọ́n sọnù torí pé wọ́n fẹ́ jọba Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ fẹ́ fi ọba ilé ìṣepàṣán fún ìlú Ìwó ni pàṣán ńlọba yìí fi ṣe fún ìlú Ìwó ó sì ń tẹ ìlú Ìwó lójú báṣubàṣu torí pé ọba jẹ lórí ìṣẹ̀ṣe ọba jẹ lórí Islam ọba jẹ lórí Christian bó o ṣe ń pariwo ẹ̀sìn Islam tó Olúwo ìwọ náà mo challenge ẹ lónìí Olúwo sọ nǹkan kan báyìí tí wọ́n fi Quran ṣe Olúwo tó o bá wá lè jáde kí wọ́n náà sọ nǹkan ẹyọ kan báyìí tí wọ́n fi Quran ṣe tí Quran ṣe sọ nǹkan ẹyọ kan tí àwọn àyà tó ń bẹ nínú Quran tí wọ́n ṣe sọ nǹkan ẹyọ kan tí wọ́n lo Quran fún tí Quran ṣe mo fẹ́ kó o sọ at least mo ti sọ 4 àbí 5 nínú àwọn nǹkan tí wọ́n ń lo Ifá fún tí wọ́n sì ń fífa ṣe wọ́n á tún máa lo ẹ̀wọ̀n wọ́n máa lo ẹ̀wọ̀n fi pe yàn wọ́n máa lo ẹ̀wọ̀n ara fa ni wọ́n á sì máa bú ẹsẹ̀ yàn tí wọ́n tẹ ìdí ògbé sí tí wọ́n fi pe oúnjẹ ọ̀hún. Rasheed ọba dìdìrín yìí jáde síta kó wá sọ nǹkan ẹyọ kan tí wọ́n fi Ifá ṣe ẹ rí àwọn ọba kan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá tó yẹ kí ọ̀dọ́ kí wọ́n ti lọ dá sẹ̀ríà fún àwọn ọba yìí ó yẹ kí àwọn ọ̀dọ́ kí wọ́n ti jẹ́ kí wọ́n mọ̀ wípé bó o bá jẹ mùsùlùmí kọrí sí mọ́sálásí ibẹ̀ ni wọ́n ti ń jẹ mọ́ọ̀mù tí wọ́n ti ń jẹ dàdánì bó o bá jẹ kìrìsìtẹ́nì kọrí sí chọ́ọ̀chì ibẹ̀ ni wọ́n ti ń jẹ pásítọ̀ tí wọ́n ń jàlùfáà ń tà ń pè lọ́ba àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ní nígbà tí ṣẹ̀ṣe gbòòrò wọ́n máa ń fi ọba bẹ́ẹ̀yàn ni nígbà tí àwọn ṣẹ̀ṣe ń ṣe lójú méjèèjì kò sẹ́ni tí ìjọba ẹni tí ò bá láyà ni ò gbọ́dọ̀ jẹ́ torí pé yóò hàn pẹ̀bí ẹ̀sìn dé tán ni wọ́n ń jà sọ́ba torí pé ẹ ti rí ibi tí ẹ fẹ́ sá sí torí pé ọba ò gbé gbà ṣé gbà ta ló gbé ni àbí gbà oyin àbí gbà yọ̀ ọba ò gbé gbà yóò sì ní èèwọ̀ tí wọ́n gbọ́dọ̀ pè fọ́ba àwọn ọba tí àwọn Fúlàní ń pa káàkiri ilẹ̀ yìí ọ̀kan nínú Rasheed yìí òbútù bẹ́ẹ̀ ti ọba lásánlásán tá a bá sì wà lọ tá a bá bọ̀ ẹ sì rò pé n tó ń sọ ní gbangba wọn bẹ́ẹ̀ ló ṣe nínú lé ní o oníṣẹ̀ṣe ni ó mọ ibi tó bá sí ó mọ ibi tó sápamọ́ sí ó mọ ibi tó farasin sí gbogbo wọn kàn máa ń tẹnu bẹ́ẹ̀ lu àtẹ́lu ẹ̀sìn ṣẹ̀ṣe ni wọ́n mọ ibi tí wọ́n farapamọ́ sí. Rasheed ọba Ládọjà ọba Adéwọ̀lú àbíkílórúkọ tẹ̀tẹ̀ tí ń jẹ ganan ó ti jẹ́ máa mú Ládọjà mọ́rọ̀ ẹ̀ torí pé ọba yìí èèyàn kan jókòó èèyàn kan wò pé ṣọ́ba lélẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ọba yìí máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ àwọn ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ọmọlúàbí àwọn ọ̀rọ̀
tá a gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ọmọlúwàbí òun ni ọba yìí máa ń sọ eléyìí tó sì máa ń dá omi àti rẹ̀wẹ̀sì sí yàn lọ́kàn torí pé tá a bá ń sọ̀rọ̀ nípa ọba tá a mọ̀ ní ọba láyé kì í ṣe ọba yìí gan ló yẹ ká mọ̀ ní ọba torí pé ọba eléyìí akótilétà nú àwọn ọba ni ọba eléyìí akótilétà òun náà ni ọba yìí ọba tí ò gbọ́n òun ni àyàfi kí Elédùmarè kó gba ìlú Ìwó kúrò lọ́wọ́ ọba Àrìndé yìí àwọn nǹkan tí wọ́n fi Ifá ṣe ó pọ̀ o ṣùgbọ́n díẹ̀ tí mo lè sọ fún ọba Olúwo ni mo ti sọ yìí díẹ̀ tí mo fẹ́ kí ọba yìí kó mọ̀ nípa àwọn nǹkan tí wọ́n fi Ifá ṣe ni mo ti yànnàná yìí mo wá dá padà fún òun náà wípé ọba Olúwo mo bẹ̀ yín nítorí ìtọ́lọ́run mo bẹ̀ yín nítorí ti Quran tẹ́ ń sìn mo bẹ̀ yín nítorí ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam mo fẹ́ kẹ́ ẹ jáde kẹ́ ẹ wá sọ nǹkan ẹyọ kan tí wọ́n ti fi Quran ṣe ẹ jáde kẹ́ ẹ wá sọ tí ẹ bá sì lè jáde ẹ rán ajá yín kó jáde ìyẹn mufti ìlú Ìwó ẹni kò náà jáde kó wá sọ nǹkan ẹyọ kan báyìí tí wọ́n ti fi Quran tí wọ́n ti fi dálẹ̀ tí wọ́n ti fi Quran ṣe tó wá jẹ́ pé òun lẹ́ ń lò kẹ́ ẹ wá sọ òpònú ọba yìí ń fi ìran ẹsẹ̀ sìn kò mọ̀ pé ara òun lòún fi ń ṣẹ̀sìn adìyẹ tó ń sọ̀ sínú sásùn ni kò mọ̀ pé sàárẹ̀ ara òun lòún bàjẹ́ ṣòro pé ẹ̀sìn Yorùbá tàbí àṣà Yorùbá lòún bẹ̀lú àtẹ́lù ní irọ́ ó bẹ̀lú àtẹ́lù àṣà àti ẹ̀ṣẹ̀ ya ẹ̀sìn Yorùbá níṣẹ́ ló mọ̀ọ́mọ̀ ń bẹ̀lú àtẹ́lù àwọn tí wọ́n bí ọ àwọn abínibí ẹ ló ń bọ ẹnu àtẹ́lù ìwọba Rasheed ọba Olúwo yìí kì bá sì dáa kó yíwà padà o kì bá dáa kó ṣe mẹ́dọ̀ kì bá dáa kó rántí wípé gbogbo nǹkan tó bá ṣe lónìí ìtàn ò ní gbàgbé ẹ̀ torí pé ọba tó jẹ tí ìlú tòrò tí ìlú rójú ìtàn ò ní gbàgbé ẹ̀ eléyìí tó sì jẹ tí ìlú dàrú ìtàn náà ò ní gbàgbé ẹ̀ kí ni kí wọ́n sọ nípa tiẹ̀ nílùú Ìwó ọba Rasheed kí ni ká pe tiẹ̀ nílùú Ìwó tiẹ̀ ń tán lọ nílùú Ìwó olórúkọ tá a bá sọ tiẹ̀ ń tán lọ nílùú Ìwó olórúkọ wọba yìí ẹ̀yin wa ẹ jẹ́ ká mójú kúrò lọ́rọ̀ ọba tí ò gbọ́n yìí ẹ jẹ́ ká wá nǹkan mi sọ ilẹ̀ Yorùbá ò ní dàrú ilẹ̀ Yorùbá Olódùmarè yóò bá wa ṣẹlẹ̀ Yorùbá ní dáadáa àwọn ọba kan ń bẹ tí ò yẹ kó jẹ ọba ṣùgbọ́n nítara àrà àwọn olóṣèlú tí wọ́n ti ń ti ọwọ́ bọ ètò ọba jíjẹ ńlẹ̀ Yorùbá olójẹ́ kí kan kó wá rí bó ṣe rí yìí kì í sì ṣẹ̀bi wọn náà kì í ṣẹ̀bi wọn ẹ̀bi àwọn olóṣèlú tí wọ́n ń dá sí ọ̀rọ̀ ọba jíjẹ ńlẹ̀ Yorùbá ni Olódùmarè yóò sì ṣàánú fún wa Olódùmarè yóò gba ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ àjogbo torí pé àjogún onírú ọba Rasheed yìí bẹ́ẹ̀ sì ni kì í sóhun wọn ránṣẹ́ ni orógún ọmọ orógún ẹ̀ tí yóò sì mọṣẹ́ jẹ tí yóò mọṣẹ́ kọ́ ni dandan ni yóò padà torí bomi gbóná nígbà tí àsìkò àti àwọn alálẹ̀ tí wọ́n bá tó láti dá ṣẹ̀ríà fún níbí yìí ó náà láti dúró lórí kí la rí gbọ́ fún tòní lórí Ayekooto TV wọ́n tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ó ń bá wa wo àwọn ètò wa yìí máa rọ̀ yín wípé kẹ́ ẹ bá wa subscribe sí orí YouTube channel wa bẹ́ẹ̀ sì ni kẹ́ ẹ bá tẹ̀lé ṣẹ́bẹ̀ kẹ́ ẹ lè jẹ́ra kọ́ tí ó máa rí àwọn ètò wa bí a bá ṣe mú wá fún yín ní ọlọ́kan ìjọ̀kan títí dìgbà míì ó dàbọ̀ káìmí àti yín kájọ fi ayọ̀ kájọ fi pàdé àtúnṣe ń bọ̀ lórí ètò ọba yìí á jẹ́ kí àwọn fídíò kan níbi tí àwọn tí wọ́n ní ẹ̀sìn Islam àwọn ìlú kan wọ́n ti ń lo èdè wọn láti fi ka Quran torí pé Ọlọ́run ọba gan sọ pé mi ò ní rán ànábì kan sí èèyàn bí kì í ṣe pẹ̀lú èdè ẹ̀ Ọlọ́run ò rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam sí ìran Yorùbá o torí pé a ò kì í ṣe ọmọ Lárúbáwá bẹ́ẹ̀ la sì gbọ́ Lárúbáwá ṣùgbọ́n nínú àwọn ọba àti àwọn tí wọ́n kó wa lẹ́rú lónìí olùlójẹ́ kárí wípé ẹ̀yìn ibi tá a bára wa òun náà la bára wa wà pé Olódùmarè yóò yọ wa láṣẹ Ọlọ́run ó dàbọ̀ ire o.